ìbéèrè àkọ́kọ́ ẹ̀ǹlẹ́ à ń pè ní Oyiti lédè Ìjà. Oyiti. Oyiti. Báwo ni oyi kò tìrí bí Oyiti. Nílẹ̀ à ń pè bẹ́ẹ̀ lé òmìnira náà pè bẹ́ẹ̀ kwà. Ènìmọ̀ àkúnkalẹ̀ àkọ́sùn àkálẹ̀ àkó lára gbogbo yè mọ́ ọ̀kú ìta. Pẹ̀tàkùn náà ní Zainab Dessam ní Gabucha Mọ̀lẹ́dẹ̀ mẹ́rin lè ṣe nígbà tẹ̀. Ìdí pé mo àwọn fún kẹ́ni. Àwọn lè bẹ́ẹ̀ àwọn ká dá wa yá nípasẹ̀ ìgbè mílẹ̀ kan. Àwọn ọmọ ṣàwọn wà ní kájọ èdè wa gbo kókú. Kò sí ẹnìkan ní kọ́fà fọ́ gbò ká mú èdè òyìnbó bá mọ̀ níbẹ̀ ni àwa. Ní ká mú iná gbọ́ṣà ń ká wọn lẹ́jẹ̀ bẹ́ẹ̀. Nke mọ̀ èmi ń kọ́ gbà ẹ̀ ó ní ìsìngbè tó ẹ̀ ń kọ́ lọ ẹ̀ àkàgbọ́ èdè òyìnbó náà ní gbàgbé èdè òyìnbó náà ní àmì yín kó dìbò nísìnyí nke mú ìgbẹ̀yìn ìbẹ̀rù mélòó ni. Ènìmọ̀ nga tẹ̀síwájú nínú ètò wa. Ìbéèrè àkọ́kọ́ ẹ̀ǹlẹ́ à ń pè ní Oyiti lédè Ìjà. Oyiti. Oyiti. Báwo ni oyi kò tìrí bí Oyiti. Nílẹ̀ à ń pè bẹ́ẹ̀ lé òmìnira náà pè bẹ́ẹ̀ kwà. Àwọn lè à ń pè bẹ́ẹ̀. Kò tí ń da afọ̀wọ́n àbí. Ònà náà ń pè ní Oyiti. Ó di ènìmọ̀ Oyiti ní ẹni kò léyìn náà nù gbà bí mọ̀dé ti gidi gbà igbó kòǹgbò ó ti gbàgbó kúdọ́kúdọ́ kò léyìn náà nù ẹni wàá pè ní Oyiti lé. Ìbéèrè kejì kéènìyàtọ̀ láàrin Awú Ìṣọ̀fà. Ìṣọ̀fà àti Awú. Kéèyàtọ̀ láàrin méjì wọn. Ìyàtọ̀ láàrin Awú Ìṣọ̀fà. Èdè ìjàrá ó jẹ́ láwọn ẹ̀ka fún division tẹ́ẹ̀sì láà máa tó láwọn ẹ̀ka tú. Ètò kò gbà fún ẹ lọ́wọ́ méjì ti jẹ ọ̀kan àmọ́ ká gbẹ́ síbẹ̀ nu èdè òyìnbó kan tó kọ́ máa bọ́ ní tó ní màá tó kò fò òyìnbó. Ó jẹ́ àwọn ẹ̀ka tú afọ̀yọ́nsì máa lè kó tú o dé nẹ̀ mẹ́ Awú ni ní kò wà òmìnira afá ẹ̀ bọ́jẹ́ kò ní òmìnira afá ẹ̀ wọ́n wà lágbè ọ̀nà wọ́n ti jẹ́. Ní ká ń pè Ìṣọ̀fà. Ìṣọ̀fà. Ìṣọ̀fà ìwọ gífò náà Awú kéènì. Ìṣọ̀fà ní pípẹ́ Ìṣọ̀fà. 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 Ọ̀dà yàtọ̀ fún bẹ́ẹ̀ Ìṣọ̀fà ní Ìṣọ̀fà láìjọ́jọ́ Ìṣọ̀fà náà pé nìkan ní Ìṣọ̀fà ọ̀hún tí ń gbà kankan ti ilé nìkan jẹ́ gbèsè ọ̀hún tí kò ń gbòòrò dín inú ọ̀gbẹ́ díẹ̀ ló ń pè ní Ìṣọ̀fà bọ́ọ̀lẹ̀ yìí kò rẹ̀ sọ nǹkan gbọ́ọ̀lẹ̀ padà láàgbo ìgbọ̀n gbọ́ lọ fọ́ọ̀lẹ̀ inú náà pè ní Ìṣọ̀fà. Ìgbẹ̀yìn ẹ̀kẹta kí wọ́n pè ní àgọ́. Àgọ́ jẹ́ bí à ń kó àgọ́ jẹ́ bí à ń kó nǹkan oúnjẹ ọ̀dà ẹ̀. Mo máa fún àgọ́ ni mò ń kó bàfóòdà lóko bá lọ lóko ẹ̀ ń máa ń padì nǹkan oúnjẹ wọn sí ẹ̀kọ́. Nǹkan bà fún nǹkan oko oúnjẹ kó wọn bàjẹ́ nǹkan wọn pè àpò ẹ̀.
kàn pé kàn fún gbẹ́ bá ń lọ ọ̀ngbẹ́ bá ń lọ ọ̀ngbẹ́ bá ń lọ ọ̀njì kábẹ́ ìbò ọ̀ndókò ní lọ́sọ̀ ń pè. ọ̀pọ̀n. tó bẹ́ẹ̀ dé ọkọ̀ àbẹ̀wò nǹka pa numu rẹ̀ ó di ọ̀pọ̀ ni à ń pè ńgbọ̀n ọ̀ngbẹ́ bá ń lọ ìbá ń parí òwe nche njọjú nche njọjú. Nche njọjú. Ege mọ́. Nǹkan mọ́ o. Nche njọjú ẹ̀tẹ́ nà fún gbà. Ìparí òwe ẹ̀ ni nche njọjú ẹ̀tẹ́ nà fún gbà. Ó di yẹn ká ń parí ẹ̀ ń bèèrè kẹfà ni òwe léde ncha. Inú ìṣẹ́jú mẹ́wú nkéde iye òwe yẹn mú ẹ wá. Bẹ́ẹ̀ mú ẹ bẹ́ẹ̀ ní kí n gbà àmì ìbámu ẹ. Ó di ń wá ń wango. Aya, èpè. Òwe jẹ́ àdúgbò bọ̀ ń fàfọ̀ lọ. Àdúgbò kí ló dé ìwà yìí tí bẹ́ẹ̀ tí ó bá nǹkan fà ọ́ lè gbòòrò sí ilé ìyàtọ̀ ìwé sàpáwá sára. À ń pa ní pé a mọ̀ inú ọgbọ́n ṣáà ní ẹ̀kọ́. Nínú àfọlọ́ àfọlọ́ ònú ẹ̀ yàfún ìpòwé ó lè kọ̀ èmi fún ìlòwe kan bẹ́ẹ̀ lè kọ̀ọ̀kan lé orúkọ àjọtán bẹ́ẹ̀ lè kọ̀ọ̀kan lé orúkọ àjọtán. Ayé mọ́ kàwé. Ọ̀dà ènìmọ̀ ètí èbúté. Njẹ́ kéńté tẹ̀gbáwé èdèdékọ́ yẹn èdèkọ́ ìbò ọ̀nà gbogbo. Èmi ní jẹ́ akápò náà yìí ìlú kókó. Njẹ́ kéńté. Èyí jíjẹ́ àgbáyé àwọn. Ngédè mẹ́rin ní fún un bẹ́ẹ̀ nìkókó àdánù kòkó. Ìmẹ́rò mi ní 6, 2, 4, 9, 10, 8, 9. Ọ̀dà ènìmọ̀ bẹ́ẹ̀ nìkan bí kọ́ bàmúndò yẹn à ń ṣe kó pè mẹ́rò 51, 47, 66, 14. Ó di àìmọ̀ yà ní bàtẹ́ kí wọ́n gbàgbé ẹgbẹ́ ẹ̀nẹ́bùdẹ́ sàmù. Tìkẹ́ wa ti wà ní onímù ó ti wà lẹ̀ sí. Tìkẹ́ ọlákùnkùn wa ọlákùnkùn wa àti ọlákùnkùn ó ké sàfihàn wa lọ́wọ́ gba yé ní kéku yàn wá lọ́wọ́ ó di ènìyàn ń gọ́dà bọ̀mọ́. Mélòó yìí ọ̀yìn mẹ́rin ó di èdè yìí ń kọ́ gbàdúrà mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ń ké gbọ́ ẹ̀jẹ̀ kújẹ́ ire o. Olówó láyé mọ́ mú jákè sí kan yìí ekú orí èjì ìdàgbọ́ fọ ibà. Gbogbo fèdè ẹ̀ka ọ̀nà àbọ̀ tó níyàn. Ètò ìjàpá ọ̀wà ní ìdí ọ̀la yìí.